Má fi oko mi dáná, ọjọ́ kan lèèyàn ń kọ́ béèyàn bá ṣe tán láti kọ́ tí ò fẹ́ kíyà jẹ òun pa, tí ò fẹ́ kí wọ́n máa pa ìran òun ní ìpakúpa, torí pé ó máa ń dé lẹ́vù kan tó yẹ pé ẹni téèyàn ń wò gẹ́gẹ́ bí olùgbèjà tẹ́ ẹ máa rí gẹ́gẹ́ bí ẹni tí agbára rẹ̀ ti pin. Ẹni tẹ́ ẹ wá rò pé yó gbà yín lọ́wọ́ ìyà tí ò bá wá rí yín gbà lọ́wọ́ ìyà tíyà yẹn bá wá ń pọ̀ sí i, nínú kéèyàn pariwo má nà mí mọ́ tàbí kéèyàn gé onítọ̀hún jẹ. Ìyẹn ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò. Àwọn tí wọ́n ń fẹ̀mí ṣòfò kì í ṣe àwa. Ìran àwọn tó ń fẹ̀mí ṣòfò, ìran àwọn Fúlàní tí wọ́n sá sínú igbó ní ìlú Oǹdó nípínlẹ̀ Oǹdó. Ìyẹn lọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn àti àwọn Àmọ̀tẹ́kùn pẹ̀lú àwọn ológun pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọdẹ ìbílẹ̀. Ìtà ń sọ nìyí. Tẹ́lẹ̀ àwọn ìjọba máa ń rí àwọn tó bá ń sọ̀rọ̀ bíi tiwa gẹ́gẹ́ bí ọ̀tá. Irú èyí tá a fẹ́ sọ yìí, inú wa dùn pé kì í ṣe pé individual èèyàn kan ló ṣẹlẹ̀ sí tó wọnú igbó lọ. Tó bá jẹ́ èèyàn kan ni kì bá ṣẹ́gun, wọn ò rí gẹ́gẹ́ bí ẹni tí ó ń dà lúrú. Wọn à ní rí gẹ́gẹ́ bí ẹni tó ṣẹ́gun fún wọn. Bí àpẹẹrẹ ń sìn, ká sọ pé Sunday Igboho ló lọ ṣerú iṣẹ́ tí àwọn Àmọ̀tẹ́kùn ṣe, tí kì í ṣe pé ìjọba ló ní Àmọ̀tẹ́kùn. Irú ohun tá à ń sọ ìkọ́ la mọ̀ ń sọ. Ṣùgbọ́n ìdí tó ṣe rí bẹ́ẹ̀, àwọn ò mọ ojú tí òṣèlú tó fi máa ń wo àwọn ènìyàn tí wọ́n bá ran ìlú lọ́wọ́. Wọ́n ló wà ní òfin títí tí bá bàjẹ́ ń bì kan Nàìjíríà yìí, kọ́lọ́n kó ṣàánú wa ni. Kéèyàn kan wá dìde ládùúgbò kó lóun fẹ́ ṣe, àfi kó lọ gbàṣẹ o. Bí ò dẹ̀ ṣe, àwọn ará bí ò ṣe tán láti ṣe, wọn ò tiẹ̀ rí ti bẹ̀ wò. Àìmọye èèyàn tó lè ṣàtúnṣe ládùúgbò, ṣùgbọ́n nítorí ìhà tí àwọn ìjọba àti òfin wa níbi tá a lajú dé yìí tó kọ sí àwọn nǹkan kan, ó ń jẹ́ káwọn nǹkan míì bàjẹ́. Ìta sì rò wípé ó yẹ kí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wa àti kékeré àtàgbà kan máa ṣe nìyí. Àwọn òfin tí ò nítumọ̀, tí ò wúlò, tí ò bá gbà mu ju àwọn nǹkan tí wọ́n ń ṣe lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé tí ò nítumọ̀ bá a bá mu dání, èyí tó nítumọ̀ ọgbẹ̀gbẹ́ wa kọjá ni, àní rí mú dání, yóò sì sọ ní dèrò ẹ̀yìn. A kàn ń rọ ẹ̀yin tí a yàn sílé ìgbìmọ̀ aṣòfin ni. Ó yẹ kẹ́ ẹ tó èrò yín pa lórí àwọn òfin kan ju àwọn òfin tí ò ṣaráàlú láǹfààní lọ. Wọ́n ní wọ́n rèsì kinní kan lẹ́nu ọjọ́ mẹ́ta bí wọ́n ṣe máa expand òfin ẹ̀sìn Islam nílé ìgbìmọ̀ aṣòfin. Dó a gbọ́ pé wọ́n ti fọwọ́ sí i. Ṣùgbọ́n ṣé yẹn ló kàn? Sọ̀rọ̀ ẹ̀sìn ló kàn. Àwọn ìlú tí ò tiẹ̀ ṣe ẹ̀sìn rárá ṣùgbọ́n tí wọ́n mọ Ọlọ́run, tí Ọlọ́run dẹ̀ ń ṣàánú wọn, wọ́n grow jù wá lọ. Orílẹ̀-èdè mo sì ti ń rí tí wáyà aná tó lè já tònítọ̀la tó lè bá yé àwọn èèyàn jẹ́ sí wà lókè tó ń fì dìrodìro. Nígbà tíjọba ò bá lè mójútó ọ̀rọ̀ iná mọ́, kí wá lókù tẹ́ ń mójútó tẹ́ sì ń ta dúkìá lóríṣiríṣi. Kékeré nìyẹn já kù ń bẹ̀. Ẹ já gbóṣùbà yìí, òṣùbà káre láì fún àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n ṣiṣẹ́ ribiribi yìí. Ìlà ń sọ o, wọ́n ní kán ró àwọn Àmọ̀tẹ́kùn lágbára kí gbogbo ilẹ̀ Yorùbá ó dẹ̀ ṣe àmúlò wọn. Ẹ̀yin gómìnà, kí ni nǹkan tẹ́ ń ṣe lórí eléyìí? Tí ò bá sí Àmọ̀tẹ́kùn kán jẹ́ pàṣán ìbẹ̀rù nílùú Oǹdó, ó ṣeéṣe kí ìlú Oǹdó ti dahoro bí ìpínlẹ̀ Kwara. Kí ló burú tí gómìnà ìpínlẹ̀ Kwara bá ṣe àmúlò Àmọ̀tẹ́kùn, ṣùgbọ́n báwo ló ṣe fẹ́ ṣe àmúlò ẹ̀? Ṣé Yorùbá làwọn? Mo béèrè ni o, torí kò yé mi. Àwọn Àmọ̀tẹ́kùn kì í ṣe pé wọ́n fọwọ́ òfin mú àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò ìfẹ̀míṣòfò, àwọn èèyàn ránhunràhun, àwọn ìran ránhunràhun. Kì í ṣe pé wọ́n fi ọwọ́ òfin mú wọn. Wọ́n rán ọ̀gá méjì nínú wọn, wọ́n rán lọ sọ́run àpàpàǹdodo ni. Pé bẹ́yìn náà ṣe ń pa àwọn èèyàn, ẹ̀yin náà ẹ lọ jábọ̀ fọlọ́run. Àwọn àtàwọn sójà àtọdẹ ìbílẹ̀ ni o. Ṣé ẹ mọ̀ pé kápẹ́ tẹ́lẹ̀ wọ́n máa ń mú wọn, ó ń fà wọ́n láwọn agbófinró lọ́wọ́ ni. Ṣùgbọ́n ní ìdẹ̀yìn, àwọn tó ń pààyàn, tí wọ́n ti pààyàn, tí wọ́n ti díyàn gbé, tí wọ́n ti ba ayé èèyàn jẹ́, tí wọ́n ti ṣe oríṣiríṣi àwọn nǹkan tó pọ̀
tó yẹ pé tí èèyàn bá ń gbọ́ inú èèyàn ó sì máa bàjẹ́ pé irú ìlú wo lòún wà yìí tí ó sì látúnṣe. Ọdún kèlú tá a ti wà lẹ́nu ẹ̀yìn. Àwọn tó wá ń pààyàn gẹ́gẹ́ bí òfin, má lo òfin lọ́wọ́ ara rẹ, wọ́n ń fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́. Ṣùgbọ́n àwọn èèyàn allegedly sọ pé àbálọ àbábọ̀ ìtẹ́ ìpadà gbọ́ ní repentant Boko Haram tó sọ pé òun ti ronú pìwàdà. Ó ti ronú pìwàdà. Àwọn tó ti pa ń kọ́, nígbà tí ìwé mímọ́ sọ pé ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láì jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀, ṣùgbọ́n yẹ kì í ṣe òfin Nàìjíríà. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé ẹni tí ò ṣẹ̀ ló ń jìyà ẹ̀ṣẹ̀ ẹni tó ṣẹ̀. Mógùn ló ń ṣẹ̀wọ̀n rárí. Àwọn ẹni ó sì tún padà bọ́ ọ̀tá, wọ́n sì tún padà bẹ̀rẹ̀ iṣẹ́ ibi ọwọ́ wọn. Àìmọye t'Àmọ̀tẹ́kùn ti mú nílùú Oǹdó tẹ́ ti fà lé àwọn agbófinró lọ́wọ́. Nǹkan táwọn èèyàn ń sọ allegedly ni mo sọ pé àlọ́ la máa ń rí àkì ń rábọ̀. Kí lẹ̀yin wá rí sí bí wọ́n ṣe rán méjì tí wọ́n ṣe rán wọn lọ sí ẹ̀yin náà lọ wò wá lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè. Àwọn pípù yìí ń pa ènìyàn. Àwọn péréte ń pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, péréte ni wọ́n. Wọ́n wá ń kó ara wọn wá. Ẹ ti mọ̀ wípé wọn ń sọmọ Nàìjíríà. Tí wọ́n bá ní, ó dàbí kí Yorùbá máa ní òun lọ kó Yorùbá wá nbìkan kó wá jagun nílùú Yorùbá. Níbo ni ìlú Yorùbá kọjá ilẹ̀ Yorùbá? Àwọn ìlú Yorùbá tó kù Yorùbá lọ tẹ̀dú síbẹ̀ ni. Ṣáwọn lọ tẹ̀dú sí ọ̀hún ni àbí wá tẹ̀dú sí Nàìjíríà tó fi di pé wọ́n ń so wá pọ̀? Ṣé ọmọ Yorùbá wá sọ wípé kí Yorùbá tó wà lórí òkè òkun kó wá pa Yorùbá, ìran Yorùbá run? Tí ó bá gbà pé Nàìjíríà làwọn lóòótọ́, tí kìí ṣe pé à ń tanra wa jẹ nínú pé we are one. Nígbà wọ́n bá fẹ́ tó wọn, wọ́n á sọ pé àwọn ò fẹ́ division, àwọn ò fẹ́ restructuring, unity làwọn fẹ́. Wọn ò dẹ̀ sinmi àti máa pa èèyàn. Nísìn Àmọ̀tẹ́kùn ti kojú oró sí i àtàwọn sójà pẹ̀lú àwọn ọdẹ ìbílẹ̀. Ẹ̀yin tẹ́ ń wò wá kí lẹ rí sí. Enough is enough. Àwọn Fúlàní yìí, àwọn agbésùmọ̀mí yìí, wọ́n ń gorí afẹ́fẹ́ tẹlifóònù tí gbogbo ayé ń rí, tí wọ́n ń dára tó wù wọ́n, tí wọ́n ń sọ̀sọ́kùsọ. Ìkan sọ pé Kìrìsìtẹ́nì ló kù táwọn máa pa tí Trump bá fọwọ́ kan tẹ́rọ́rìstì kan. A ti mú fídíò rẹ̀ wá. Kì í ṣe àròsọ. Àdègbọ́ wípé wọ́n lọ fọwọ́ òfin mu níbo wọ́n ti fẹ́ rí. Ṣé ẹni tó bá wá ń sọ̀rọ̀ pé ìyà ń jara àlú ló wá kù tí ọwọ́ òfin ọ̀wà tó torí pé wọ́n lè rí? Nàìjíríà ti ń kọjá bẹ́ẹ̀ o. A kàn ń rọ ẹ̀yin aṣòfin àti ẹ̀yin agbófinró. A nílò iṣẹ́ gidi yín lórí gbogbo nǹkan tó ń lọ ńlẹ̀ yìí. Irú òfin ẹni tí wọ́n bá mú kan pàdánù yẹ kó ti wáyé fún tẹ́rọ́rìstì. Tẹ́rọ́rìstì à sọ pé Fúlàní, tẹ́rọ́rìstì ìbáà jẹ́ Yorùbá, ìbáà jẹ́ Igbo, ìbáà jẹ́ Haúsá. Gbogbo wa la mọ̀ràn tó ń ṣe tẹ́rọ́rìstì tí àwọn ilẹ̀ òyìnbó dẹ̀ sọ wípé ìran wọn ni tẹ́rọ́rìstì tó pọ̀ jù lágbàáyé. Èmi rò pé irú òfin yẹn ó yẹ kó ti wáyé tí kì í bá ṣe pé àwọn bàbá wọn nígbẹ́jọ́ tí wọ́n jẹ́ olóṣèlú nílùú wọn náà lọ́wọ́ sí gbogbo tó ń ṣẹlẹ̀. Kí lẹ rí sí àwọn méjì tí wọn ò fà lé agbófinró lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n rán lọ sí ibi lọ wò wá? Èmi rò pé ó ti ń get started bọ̀ ni bí mo ṣe ń wò yìí. Láìpẹ́ ni Sunday Igboho sọ wípé olóyè Sunday Igboho, ẹ̀yin Kinni ẹ kú òun gbò wá o. Ẹ ń bá ń gbọ́ tó ń sọ̀rọ̀ wá ló tún dé. Kí ni wọ́n ń ṣe nínú igbó wa lóòótọ́? Ìbáwọn náà nínú igbó ẹ wà ní kò síbi tí ọmọ Nàìjíríà ò lè rìn dé. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n mélòó nù ran ló ń wọnú igbó onígbó lọ tó ń lọ tẹ̀dó síbẹ̀ láì gbàṣẹ? Bá a ti sọ pé Nàìjíríà ni wá tó yìí náà, kì í jẹ́ bàbá àtọmọ kó mọ̀ làálàá. Àlá wà ń bẹ̀. Nígbà tí ìran Fúlàní bá ń sọ fọ́mọ Yorùbá pé ṣé bàbá ẹ̀ ló nílẹ̀? Ṣé bàbá tiẹ̀ ló ní? Níbo nílẹ̀ wọn wà? Wọ́n jó wọn mọ́rin Haúsá. Wọ́n tún gba gbogbo ilẹ̀ Haúsá pátá lọ́wọ́ àwọn Haúsá. Problem tí wọ́n jọ nìyẹn nítorí ẹ̀sìn tí wọ́n ń torí ẹ̀ jagun báyìí. Now ẹ̀sìn tẹ́ wá ń torí ẹ̀ jagun lé lórí, ṣé Ọlọ́run fúnra ẹ̀ sọ wípé ẹ̀sìn òun nìyẹn? Ọlọ́run sọ pé Kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe àtàwọn ìlú tí ò ṣẹ̀sìn òun kọ́ lòun dá wọn. Ẹ̀yin lẹ máa pín àlùjànnà àbẹ́yìn lẹ máa pín párádísè. Tí kì í bá ṣe àwọn ìwà wèrè, àwọn ìwà aláìlọ́pọlọ, àwọn ìwà tó jẹ́ pé ọpọlọ màálù ló wà lórí ẹlòmíì,
wèrè èèyàn ní jàjà ẹ̀sìn torí ọlọ́run ò yan ẹnìkan láàyò kò yan ẹnìkan ń pọ̀ sìn ìdájọ́ yòókù kù sọ́wọ́ ọlọ́run gbogbo ẹni tó bá fẹ́ máa dájọ́ ọmọ ènìyàn ẹgbẹ́ tó wá ń pè yín sínú irú ẹ̀sìn bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé kò mọ ọlọ́run àwọn pípù ni wọ́n ń pariwo sàríà àwọn fẹ́ ṣe wá sí ẹgbẹ̀sìn àwọn tí kì í bá ṣe pé orí èèyàn ti yí pátápátá wáì tẹ́ ẹ máa sọ pé kí èèyàn kan ṣe nǹkan tẹ́yìn fẹ́ ṣe ní dandan pé tìyín ló gbọ́dọ̀ ṣe ẹ̀ yìí ṣòbí ẹ̀ kì í ṣèràn ẹ̀ kì í ṣe bí ẹ̀ gbogbo kínní wọ́n dẹ̀ ń ṣe wọ́n mú jẹ tó bá yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ìjọba wa àárí nǹkan kan àárí iṣẹ́ kankan tẹ́ ń ṣe o yàtọ̀ fún pé Trump wà lórí àwọn pípù yìí ẹ má jẹ́ àtanra wa jẹ o yàtọ̀ fún Trump ó yẹ ká rí ipa ìjọba àwọn ológun ń gbìyànjú ṣùgbọ́n wọ́n ń kú sójú ìjà ṣé tàì nírin iṣẹ́ àbí tàì mọ̀bí táwọn pípù yìí wà àbí tàì mọ àwọn tó ń gbàbọ̀dé láàrin ìlú tàbí tàì mọ àwọn tó ń sponsor wọn ìwọlẹ̀ fẹ́ sọ fún wa pé kò jẹ́ kẹ́ ẹ ṣe àṣeyọrí bẹ́ẹ̀ bá ń gbìyànjú ayé orí àlẹ́ ìgbìyànjú ṣùgbọ́n àárí tí kìíní ìbá sì ń kọ́ntínú ọ̀pọ̀lọpọ̀ wa gẹ́gẹ́ bí táwọn èèyàn kan ń sọ allegedly wọ́n ní ẹ̀mí èèyàn kò dàbí ẹ̀mí 2027 wọ́n lẹ́mí 2027 ló wu àwọn olóṣèlú kan gbèrò ju ẹ̀mí àwọn èèyàn tẹ́ fẹ́ ṣèjọba lé lórí lọ ó wá jọ bẹ́ẹ̀ kò wá jọ bẹ́ẹ̀ ṣé oníkálukú ọmọ wa pariwo láìpẹ́ àwọn OPC náà jáde pé káwọn pípù ìkú òun gbó wa tí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí tán náà bá wá mú ọ̀rọ̀ wọn ṣé ẹ̀mí àlàáfíà 2027 ìbò yẹn gan á dẹ̀ lè wáyé nígbà tí àwọn ẹlẹ́sìn kan tí wọ́n bá dìde lórí ìran kan tí wọn ò jọ ṣe ẹ̀sìn kan náà táwọn tó ń ṣe ẹ̀sìn kan náà nu wọn tó ní àwọn ẹlẹ́sìn míì nínú ẹbí wọn tí wọ́n jọ ń jẹ tí wọ́n jọ ń mu tẹ́ wá ń kọ́ wọn síra wọn wípé gbogbo nǹkan tí kìrìsìtẹ́nì bá ṣe kèfèrí ni wọn ò gbọ́dọ̀ bá wọn ṣe pọ̀ ṣé dandan ni kẹ́ ẹ yọjú síran oníran tí orílẹ̀-èdè Nàìjíríà sì accommodate irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọn ò lè gbé àwọn tó ń sọ bẹ́ẹ̀ tí ẹ bá ọta statement bẹ́ẹ̀ kó jẹ́ kìrìsìtẹ́nì ló sọ bẹ́ẹ̀ pé mùsùlùmí kì í ṣe ẹ̀sìn gidi ó yẹ kófin ti wà kó gbé kí wàá lè ń ṣe lẹ́gbìmọ̀ aṣòfin ẹ mọ̀ wo àwọn ọ̀rọ̀ àlùfàǹsá tó lè da ìlú rú wọ́n mọ̀ sọ ṣùgbọ́n ẹ̀ ní lè gbé ṣùgbọ́n ẹ bá takò yín wọ́n fọwọ́ òfin gbé kíá yálà lára yín yálà lára aráàlú ẹ ń bá ti sòdodo ọ̀rọ̀ tó bá ti kàn yín kú tiẹ̀ ti bá sẹ́yìn ò ní kú wọn ni ṣé orí agbára lè máa kú sí ni kí ló dé tẹ̀ ṣe nǹkan tó tọ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ táwọn onídarandaran yìí tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà wọn ṣe é sọ pé ẹ mọ̀ kò yẹ kẹ́ ẹ sáré ṣe òfin ṣùgbọ́n ẹ lè ṣe nítorí bó ṣe ń lọ ẹni tó bá múùfù ẹ̀ láàrin àwọn tẹ́jọ wà nílé ìgbìmọ̀ aṣòfin òun kálukú ń sáfẹ́mi ẹ kílẹ̀ wá lọ ṣe ń bẹ̀. àwọn agbésùmọ̀mí ń lo àwọn darandaran wọ́n dẹ̀ láwọn ò kì í ṣe agbésùmọ̀mí ọ̀pọ̀lọpọ̀ ọ̀bọ̀n tẹ́ ń bá lọ́wọ́ wọn kí ni wọ́n fi ń ṣe ṣé wọ́n fi ń pa màálù ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn pípù yìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́ mi dáadáa ẹ já tètè ronú wa àárín wa náà wà àwọn kan ń ṣe bí oníbàárà agbésùmọ̀mí ni wọ́n a kàn ń gbé lábẹ́ òrùlé wọn Nàìjíríà ni gbogbo nǹkan wa ò dọ́gba báwo lẹ ṣe máa pè wá wọn Nàìjíríà a sọ pé kò sí wọn Nàìjíríà o ṣùgbọ́n àwa àtàwọn pípù ìbáwò la ṣe jẹ́ wọn Nàìjíríà ṣé àpààyàn làwọn yòókù ni afẹ̀míṣòfò làwọn ìran yòókù ni nígbà tí ìran péréte ìran kan tó bá ń da gbogbo ìran láàmú tẹ́dẹ̀ mú jẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ láì jẹ́ pé kò sí àwọn aṣojú tó ń ṣojú aráàlú nílé ìjọba àwọn tí wọ́n rán lọ sí alákejì ní ìsìn tí wọn ò fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ àwọn náà wọ́n mọ̀ wípé tẹ́ máa ń wáyé lẹ́yìn wọ́n mọ̀ pé tí à ń ṣe ò dáa àwọn ò sọ wípé kéèyàn máa lo òfin lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n aráàlú kọ́ ló pa wọ́n o ó ní í ṣe pẹ̀lú àwọn elétò ààbò ṣùgbọ́n ṣé ní tí wọ́n ṣe dáa bí ọ̀dà ẹ fi sí comment section.
ṣó yẹ kán fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́ ni àwọn olóríkórí irú àwọn gómìnà tí wọ́n approve repentant Boko Haram ṣé kò yẹ ká fura sí wọn ni pé ara àwọn tó ń sponsor wọn nìyẹn kí ló dé táṣìírí wọn ò tú kí ló dé tí wọn ò kú èrè wọn ẹ̀dẹ̀ níwèé àwọn tó bá jẹ́ ọmọ Yorùbá gẹ́lẹ́ gómìnà Katsina tó fi àwọn 70 bandit lẹ̀ lọ́jọ́ náà lọ́hùn tó bá jẹ́ ọmọ Yorùbá ni wàá ti rí nǹkan tí ó ṣẹlẹ̀ tó bá jẹ́ gómìnà Yorùbá. Good news lélẹ́yìí o fáráàlú pẹ̀lú nǹkan tí àwọn Àmọ̀tẹ́kùn ṣe eléyà kọ́ àwọn tó kù lọ́gbọ́n a mọ̀ pé wọn ò ní gbọ́n ṣùgbọ́n nítorí pé wọn ò kì í rán wọn lọ síbẹ̀ yẹn pé ẹ̀yin náà ẹ̀ máa lọ ló fà á tán fi ń pọ̀ sí o bí wọ́n bá ti mú wọn tí wọ́n ti jẹ́ kán lọ bẹ́ẹ̀ tí wọ́n fààyè kán rìpẹ́ǹtì ilẹ̀ ṣúọ̀ wọ́n tún máa padà wá àwọn pípì pa anybody tó bá rí ni láti pa gbowó pààyàn dànù tí wọ́n bá gbé ìyàwó àtọkọ wọn á ní 10 million náà fẹ́ gbà nígbà bá gba ìyẹn tán wọn á ṣẹ̀ṣẹ̀ sọ fọ́kọ wípé kó ìyàwó ẹ̀ mọ́ lọ́kọ lọ rí ìṣòwò tí wọ́n máa fi gbó ṣòkò ẹrú Fúlàní la wà ní Nàìjíríà ni gbogbo ohun tá à ń sọ yìí ìtí gbogbo ayé mọ̀ ni àwọn náà ń jáde wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń bold wọ́n ń sọ̀rọ̀ wọ́n pa sójà wọ́n ń pa ọlọ́pàá wọ́n ń pa anybody wọ́n dẹ̀ ń lọ bẹ́ẹ̀ ẹ wá ní wọ́n repent Àmọ̀tẹ́kùn àwa kì í kú iṣẹ́ o ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ọmọ Yorùbá ẹ bá wa bẹ̀ àwọn ọba wa àwọn aláṣẹ àti àwọn olórí wa tí wọ́n jẹ́ Yorùbá ẹ lọ wo ìwé ìtàn never kò ṣẹlẹ̀ rí Fúlàní ò defeat kò jagun ṣẹ́gun nílẹ̀ Yorùbá rí ẹ lọ wo ìtàn ẹ lọ wo ẹ̀yin ọba tẹ́ ẹ wà ń bẹ̀ yìí ẹ̀yin baálẹ̀ ẹ̀yin jagunjagun ilẹ̀ Yorùbá kí ni nǹkan náà tí àwọn bàbá wa fi ń ṣẹ́gun àwọn Fúlàní tí wọ́n bá ń kógun wọn bọ̀ kò mọ̀ kọjá agbára àwọn bàbá wa tẹ́ ẹ bá gbé Kùránì tàbí Bíbélì dání tẹ́ ẹ bá fi dojúkọ ìbọn ẹ mọ̀ bí ara yín kù sí àwa ò ní kẹ́ ẹ mọ̀ gbọ́ lọ́ngbọ́ ló kan àyà yín Ọlọ́run lẹ̀sìn torí nínú ọkàn àyà wa ló gbọ́dọ̀ wà ìwà wa lẹ̀sìn wa kì í ṣe ká mọ̀ pọ̀ ọmọ nìkejì nítorí pé aláǹjà àfọlọ́hún ìwà wèrè kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n bá ní wọ́n ń pa kìrìsìtẹ́nì tẹ́lẹ̀ wọ́n á nírọ́ o kì í ṣe kìrìsìtẹ́nì nìkan ní ń pa o ṣé kò tí wàá fojú hàn báyìí pé nítorí àti sọ ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà di tẹlẹ́sìn kan làwọn pípù ṣe ń jà tí wọ́n fi ṣàríà síwájú ìjà wọn ó kù sí wa lọ́wọ́ o ogun ò kó wa nílẹ̀ Yorùbá o ẹ̀yin ọba yìí ẹ pé àjọ onírònú fún àwọn ọmọ jagunjagun agbègbè yín ẹ link nẹ́tíwọ̀kì káàkiri anybody tó bá fẹ́ dalẹ̀ ẹ fi ré ẹ jẹ́ kan búra níwájú Ògún ó tásìkò fún Yorùbá o láti gbára wọn kalẹ̀ o àwọn pípù yìí ò bá yín mú ní kékeré wọn bá wa mú kékeré wọn ò fi ṣeré kì í ṣe 50 ọdún tí wọ́n ti ní èrò nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo owó orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní ẹ ti fi ra nǹkan ogun àwọn ìlú òkèrè kan tí wọ́n jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí bíi tiwọn tí wọ́n fẹ́ kí wọ́n sọ Nàìjíríà di ẹlẹ́sìn Islam àwọn náà ń kówó fún wọn ń bá wọn ṣiṣẹ́ pọ̀ allegedly àgbọ̀ ò Gúnmi sọ pé kán lọ Turkey kán lọ China kán lọ gbá wọ́n dẹ̀ sọ pé ti China náà ti sọ lẹ́nu ọjọ́ mẹ́ta nítorí àwọn nǹkan tí ó jẹ́ àlùmọ́ọ́nì wa tí wọ́n ń wà lókè ọya àwọn náà ń ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí kán lè máa ráyè dáàbò bò wọ́n ẹ kí wàá ní tiwa ní káwúsá mọ̀sùn rárá kọ́mọ̀ ti kìran wa kí ni wọ́n ń ṣe nínú igbó tiwa tí wọn ò dúró sọ́dọ̀ wọn. Yorùbá ẹ jẹ́ ká ronú o ẹ má jẹ́ kán fi ẹ̀sìn irọ́ mi ò sọ pé Islam o mi ò sọ pé mùsùlùmí o mi ò ṣetán àti bẹ̀sìn kankan jẹ́ o torí Ọlọ́run lẹ̀sìn o ṣé ẹ rí mi èmi Ọlọ́run lẹ̀sìn o àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníbílẹ̀ ìwà lẹ̀sìn lọ́dọ̀ tèmi o tó Ọlọ́run bá ti ń gbé lókàn ayẹ tó mọ tó tọ́ àti tó yẹ Ọlọ́run lẹ̀sìn o èmi ò sọ wípé mùsùlùmí mi ò sọ pé ṣùgbọ́n ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀tàn ẹ̀sìn ẹ má jẹ́ kán fi gba agbára àwọn bàbá wa lọ́wọ́ wa tá a bá ti ṣe ibi tá a ṣe ká gbára wálẹ̀
ṣé bá a níbà à ń mú ewé igbá, ewé òrúwọ, ewé mọ́ngòrò à ń papọ̀ à ń mú àfi ń lébà lọ. Kí wàá níyàtọ̀? Béèyàn kan bá tàn yín pé ẹ mọ̀ wọ́rì, ìwé yìí tẹ́ ẹ bá ti mú dání, bí ẹ bá dojúkọ ogun á sá fún yín. Irọ́ àtẹ̀tàn ló wà ńbẹ̀. Ọlọ́run ò ní ká fira wa ṣeré, ó dẹ̀ fún oníkálukú ní agbára. Èyí tọ́lọ́run fún àwọn Amẹ́ríkà ni wọ́n fi ń gbà wá lẹ́yìn o. Ni wọ́n fi ń ṣe gbogbo nǹkan tán ń ṣe o. Ayé yìí náà ni wọ́n ti pa gbogbo ẹ̀ pọ̀. Ọlọ́run oníkálukú kó tó fún. Ìtó fún China ló ń lò ó. Ìtó fúnran Yorùbá. Ẹ má jẹ́ ká fi ẹ̀tàn radical ẹ̀sìn, àwọn radical àwọn tó ń mẹ́sìn wá fún wa yìí, wọ́n ní nǹkan míì tán fẹ́ jẹ́ ńbẹ̀, kì í ṣe ẹ̀sìn, kì í ṣe torí Ọlọ́run. Wọ́n ti móṣèlú wọ̀, wọ́n dẹ̀ fẹ́ gba ilẹ̀ wa, wọ́n fẹ́ pa wá run. Tá a bá wá dákẹ́ tó bá pẹ́ jù, wọ́n pa everybody, wọ́n dẹ̀ gba ilẹ̀ tí ò sí tó fẹ́ ṣẹlẹ̀. Mo ṣètò kan, Navy commander kan sọ̀rọ̀, ń gbọ́ sọ̀rọ̀ débi kan, ó ní don't let me deceive you. Only it's possible, but don't let me deceive you. They will do it. Do what? Nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí Islamization. Pé ṣó possible? Only it's possible. Ẹni tí ò yẹ kó tiẹ̀ máa jáde sọ̀rọ̀, kì í ṣe security wise, ó ti serve like 30 something years nínú iṣẹ́ ológun as intelligent, spy, military. Òótọ́ ló dẹ̀ sọ, torí pé tí ò bá rí gbọ́ǹbì kan kò ní í sọ. Ṣé kò possible? Ṣé wọn ò ní í ṣe ní wọ́n ti fi orúkọ wálẹ̀, bóyá láyé Abacha àti Buhari, gbogbo wọn, Abdulsalam, gbogbo wọn ti forúkọ wálẹ̀ pé Nàìjíríà o, wọ́n ti gbàgbé pé kì í ṣe tiwọn nìkan. Báwo ni ẹ ṣe máa decide fún wa? Nàìjíríà wà ní IOC, Nàìjíríà ń sponsor, Nàìjíríà ń bá wọn ṣe pọ̀, wọn sì nínú ẹgbẹ́. Ìkà làwọn Fúlàní, Babangida, Abacha, Buhari, Abdulsalam, kò dáa o. Ẹ dẹ̀ fẹ́ fọ́ Nàìjíríà torí ìmọ̀tara ẹni nìkan, nítorí ẹ̀sìn tẹ́ ẹ̀ mọ̀ díẹ̀. Ẹ̀yin kọ́ lẹ lẹ̀sìn, àwọn tó jẹ́ ará Saudi gan ọ̀jagun torí ẹ̀sìn, wọ́n ń jayé wọn ni. Bá a ṣe ń sọ tó yìí, àwọn tó ń gbé Saudi ti mọ̀ wá ará Saudi, ìlú ẹlẹ́sìn mùsùlùmí ni, wọn ò dẹ̀ torí ẹ̀ jagun kiri. Wọn àbáyé èèyàn jẹ́, ìwo afagídí múni ṣẹ̀sìn. Gbogbo yín náà máa ṣẹ̀sìn kẹ́yìn ni o. Ẹ máa ṣẹ̀sìn kẹ́yìn ni lágbára Ọlọ́run. Gbogbo ẹni tó bá lọ́wọ́ sí rúkèrúdò tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kò ní rúlà lágbára Olódùmarè. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ẹ má gbàgbé o, iṣẹ́ tí Olúwa rán yín o fún àlàáfíà ilẹ̀ Yorùbá. Ẹ lè jẹ́ ààrẹ ọmọ Nàìjíríà o, ṣùgbọ́n fún àlàáfíà ìran Yorùbá ni o. Ọlọ́run á bá yín ṣe o, ẹ ní fẹsẹ̀ kọ o. Iléeṣẹ́ Jùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá, Ṣeun Agbọ́lá lórúkọ tèmi. A kí àwọn Àmọ̀tẹ́kùn àti àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ má jẹ́ ó rẹ̀ yín o, ẹ má jẹ́ ó rẹ̀ yín o, á dáa fún wa.